Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Ọ̀bọ̀fálẹ́yẹ. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó ni ó ṣe àtẹ̀jáde ìṣẹ̀lẹ̀ kan wípé ọkùnrin ọlọ́kadà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Wàsíù Babátúndé Adéníran, ẹni tí ọjọ́ orí rẹ̀ kò kọjá 60 ọdún 60 years, ní àgbàrá òjò gbé òun àti ọ̀kadà rẹ̀ lọ. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní 20 oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ ní agogo 4 ìrọ̀lẹ́ Ọjọ́bọ̀ ní òpópónà Lagos-Abẹ́òkúta Alákùkọ ní ìpínlẹ̀ Èkó, ní alukoro àwọn ọlọ́pàá Benjamin Hundeyin fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé nínú àrọ̀jà òjò ni ọ̀kadà ọkùnrin náà kọṣẹ́ sílẹ̀ tí òun náà sì ṣubú. Èyí ló fà á tí àgbàrá òjò náà fi wọ́ wọn lọ, òun àti ọ̀kadà rẹ̀. Ní kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ni àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní wá ọlọ́kadà àti ọ̀kadà náà kí ó tó wá di pé ọ̀kadà náà di rírí ní agogo 6 ìrọ̀lẹ́. Ṣùgbọ́n ó tó ọjọ́ kejì ní agogo 9 òwúrọ̀ kí wọ́n tó rí òkú ọkùnrin náà nínú odò Ọbásanjọ́ ní ìlú Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Kíá ni àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ sáré bọ́ sí ibi tí wọ́n ti rí òkú ọlọ́kadà náà tí wọ́n sì ṣe àkọsílẹ̀ ohun gbogbo tí ó ṣe pàtàkì, èyí tí wọn yóò lò láti fi ṣe ẹ̀rí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀gá ọlọ́pàá náà wá fi dá gbogbo ènìyàn lójú wípé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó tún wá fi àkókò náà kẹ́dùn pẹ̀lú ẹbí olóògbé náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ètò ìṣúná ti ìpínlẹ̀ Rivers ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin National Assembly láti fọwọ́ sí kí ó ba lè di lílò. Ààrẹ tún wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ náà wáyé nítorí ilé ẹjọ́ àpapọ̀ tí ó ga jùlọ ti fagilé ètò ìṣúná ti ìpínlẹ̀ náà tẹ́lẹ̀, àti pé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Rivers kò ṣiṣẹ́ nítorí pé ìpínlẹ̀ náà wà lábẹ́ ìjọba pàjáwìrì, èyí tí ó wà ní ìbámu pẹ̀lú òfin 1999. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àtúntò rẹ̀ pé ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ni yóò máa darí ètò ìpínlẹ̀-kípínlẹ̀ tí ó bá wà ní abẹ́ ìṣèjọba pàjáwìrì. Èyí ló mú kí Ààrẹ Tinubu fi ètò ìṣúná ìpínlẹ̀ náà ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀. Ààrẹ tún wá ṣàlàyé síwájú ohun tí ó wà nínú ètò ìṣúná náà. Ó ní pé 324 billion wà fún ètò amáyédẹrùn, tí 166 billion naira wà fún ètò ìlera, tí 707.6 billion wà fún ètò ẹ̀kọ́, àti 314 billion náà wà fún iṣẹ́ àgbẹ̀. Ó wá rọ àwọn ilé ìgbìmọ̀ aṣòfin kí wọ́n tètè fi òǹtẹ̀ lu ètò ìṣúná náà nítorí pé iye owó tí wọ́n yà sọ́tọ̀ fún iṣẹ́ àgbẹ̀ yóò mú kí ẹgbẹ̀rún 6 ènìyàn kó rí iṣẹ́, èyí tí yóò sì jẹ́ àǹfààní ńlá fún ìpínlẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Àwọn ẹgbẹ́ ètò ìṣọ̀kan alátakò sí ìṣèjọba Ààrẹ Tinubu ti sé àwọn ọ̀rọ̀ nípa ṣíṣe àmúlò orúkọ tuntun fún ẹgbẹ́ wọn àti fífi Saliu Lukman ṣe olórí ilé ẹgbẹ́. Àwọn ènìyàn tí ó wà nínú ẹgbẹ́ ìṣọ̀kan alátakò náà ní igbákejì ààrẹ àná Atiku Abubakar tí ó jẹ́ olórí. Àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn nínú ẹgbẹ́ òṣèlú alátakò àti àwọn tí inú ń bí nínú ẹgbẹ́ òṣèlú tí ó wà lórí àga àlééfà lọ́wọ́lọ́wọ́ APC. Ọ̀kan nínú wọn ni ó pariwo síta wípé irọ́ tó jìnnà sí òótọ́ ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí jẹ́, nítorí àwọn kò dá ẹgbẹ́ òṣèlú kankan sílẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ African Democratic Congress (ADC), àti pé àwọn tún ń yan igbákejì alága àná ti àríwá ìwọ̀ oòrùn ti ẹgbẹ́ òṣèlú APC, Saliu Lukman, gẹ́gẹ́ bí olórí ilé ẹgbẹ́. Lukman, ẹni tí ó jẹ́ agbẹnusọ fìdíhẹẹ́ fún ẹgbẹ́ náà, ni ó sọ ọ̀rọ̀ náà di mímọ̀ nínú ìpàdé tí ó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ní 20 oṣù yìí, May 20th. Òun náà ni ó ṣàlàyé síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òtítọ́ ni ètò ń lọ láàárín gbogbo àwọn olórí nínú ẹgbẹ́, àti pé láìpẹ́ ni wọn yóò ṣe ìpinnu lórí bí ètò ìdìbò òṣèlú 2027 yóò ṣe lọ. Lẹ́yìn náà ni ó wá sọ pé ó ṣeni láàánú pé àwọn kan tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ àhesọ káàkiri tí wọ́n sì tún máa ń kó ọ̀rọ̀kọ́rọ̀ jọ fún àwọn oníròyìn láàárín àwọn olórí ẹgbẹ́ ìṣọ̀kan náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Vanguard.
Gómìnà àná ti ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ti kéde síta pé ètò ń lọ lábẹ́lẹ̀ láti yẹ àga àlééfà nídìí ààrẹ Tinubu tí àwọn yóò sì rán padà sí ìpínlẹ̀ Èkó nínú ètò ìdìbò àpapọ̀ ti ọdún 2027. Ó sọ ọ̀rọ̀ yìí jáde ní Ọjọ́rú níbi abala kejì 2nd edition ètò ti àwọn Arewa Tech Fest tí ó wáyé ní ìpínlẹ̀ Katsina. Níbẹ̀ ni ó tún ti yànnàná ọ̀rọ̀ náà pé àwọn ti dá ẹgbẹ́ ìṣọ̀kan alátakò sílẹ̀ tí wọ́n sì ń ṣe iṣẹ́ takuntakun láti lé ààrẹ padà sí ìpínlẹ̀ Èkó. Ìpàdé lórí èròǹgbà wọn yìí wáyé ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun ní déédéé bíi aago 8 alẹ́ 8 p.m. Òun kò sì sí níbẹ̀. El-Rufai wá gbóríyìn fún Mínísítà fún Communication and Digital Economy Bosun Tijani tí ó sì tún ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lábẹ́ ìṣèjọba ààrẹ Tinubu fún iṣẹ́ takuntakun rẹ̀ àti pé àwọn yóò tún fún un ní ipò nínú ìṣèjọba tó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Tribune online. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn lọ́la ní àṣẹ Èdùmàrè. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má gbàgbé láti subscribe lórí YouTube channel ti ìròyìn lérèfé kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn náà síwájú sí i. Ẹ yáṣẹ́ o, ó dàbọ̀.